dédé àsìkò yìí gbogbo èèyàn olólùfẹ́ wa káàkiri àgbáláyé nílé lóko jákèjádò gbogbo nàìjíríà àti lẹ́yìn odi. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò ọlọ́run ọba, ètò àṣírí ayé pẹ̀lú èmi Àṣàbí Adé àti bàbá àlùbáríkà. Lénìí ẹ ti máa wò pé yèyé ń kọ́, yèyé bá kó lè dà lọ ní Aláṣàbí lórúkọ mi. Ọmọ tẹ́yà bá bí òun lẹ́yà ń jọ, yèyé nìyàwó àwa náà sì ti jọ àjọ yèyé bákan náà. Bàbá lọ́sàn-án tòní àtúntì wá àti dé bá ṣe máa ń dé. Ọ̀rọ̀ orílẹ̀-èdè wa la fi wá gbà yín gẹ́gẹ́ bí bàbá tí ẹ jẹ́ àti awòràwọ̀ àgbáyé tí ẹ jẹ́, gẹ́gẹ́ bí pé gbogbo àwọn èèyàn máa ń tẹ́tí sí ọ̀rọ̀ yín kó mọ̀ pé bàbá lẹ jẹ́. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ọ̀rọ̀ epo wà ń bẹ̀, a ò tí ì gbọ́ níbi epo. Sìmẹ́ǹtì náà bẹ́ẹ̀ tó ṣe kíni tó ń já rìnrìn, ṣùgbọ́n wọ́n tún wá nọ́rọ̀ ìpè tá a fi ń pè sẹ́ẹ̀tì fóònù. Wọ́n ní kọ́ọ̀lù náà ó tún máa wọ́n sí pé owó máa gorí bá a ṣe ń pè, bá a ṣe ń tẹ́ẹ̀sì, bá a ṣe ń ṣe bá a ṣe máa bá a lọ rèé, ṣé bá a ṣe máa wò rèé. Kí lẹ̀yin rí sí ọjọ́ ọ̀la ètò ìṣèjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀, torí kò yé wa la ṣe tún ní ká wá bá bàbá o. Ṣé Àṣàbí ṣé o ọ̀rọ̀ yìí bó ṣe ń lọ lóòótọ́ ó ní agbára. Ó lè, ọ̀rọ̀ Nàìjíríà yìí lé, ebi ń pa àwọn èèyàn nọ́mbà 1, ọ̀rọ̀ epo nọ́mbà 2, ẹ wá tó lé lọ́rọ̀ káàdì, ò ṣe káàdì ìpè fóònù ó tó máa wọ́n sí i. Ṣe rí gbogbo nǹkan yìí o, kìí sọ̀rọ̀ ibì kan o, ọ̀rọ̀ gbogbo àgbáyé ni o. Ṣe rí epo tó wọ́n láti gbogbo ìlú àgbáyé ní tí ló ti rí bẹ́ẹ̀, ṣùgbọ́n àwa àti gbọ́kàn lórí ọ̀rọ̀ epo, àti gbọ́kàn wa sọ́rọ̀ ọ̀nà epo, ṣùgbọ́n kò síbi tí ò sí, kò sílùú tí ò le, kò síbi tí ò ládàánwò tiẹ̀, tí kálukú kọ́ yàtọ̀ ọ̀tọ̀ ni. Ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi, tá a bá lè sọ ìjọba yìí, iná ti ń dúró, wàláhì iná ti ń dúró, wàláhì iná ti ń dúró. Wánù oúnjẹ náà ti ń wálẹ̀ díẹ̀díẹ̀, bọ́tọ̀ ọ̀rọ̀ epo yìí, ọ̀rọ̀ kò dúró sójú kan, nǹkan yẹn ń fi sọ́tún, ń fi sósì. Bàbá wa Àkànbí àwọn náà wọ́n á fẹ́ ṣe tọ́lọ̀ ń fa Nàìjíríà lé lọ́wọ́, wọ́n á fẹ́ ṣe, wọ́n á fẹ́ ṣe, á wù wọ́n ṣe, ṣùgbọ́n wọ́n dákun, àwọn tí wọ́n wà ń bẹ̀ náà là á bẹ̀, ebi ń pa àwọn èèyàn. Ẹnìkan rìn láti Kòròdú dọ́dọ̀ mi, wọ́n wá ní báwo ló ṣe ṣe, olówó tó wà lọ́wọ́ òun ojú tó lè fi ra búrẹ́dì lọ, búrẹ́dì ló ń rà yìí. Òkúnnú sì la fi ń gbé títà. Tó ń bá délé wọn ó jẹun wá sí, wọn wá fún un lówó ṣe sunkún. Lánàá ebi ń pa àwọn èèyàn, ní ebi ń pa àwọn èèyàn, ṣùgbọ́n kí gbogbo wa kí ẹ jẹ́ ká súnmọ́ Ọlọ́run sí i, ẹ jẹ́ kí gbogbo wa ká súnmọ́ Ọlọ́run sí i, ẹ jẹ́ kí gbàgbọ́ wa rọ̀ mọ́ Ọlọ́run. Ẹ má sọ̀rọ̀ jákàbí mọ́, ẹ má sọ̀rọ̀ bú ẹnìkan mọ́, ẹ jẹ́ àgbàníyàn wa síwájú Ọlọ́run pé k'Ọlọ́run dákun kó dẹ̀gbà fún wa. ń gbà wọ́n ta mẹ́sìsì ní 50,000, èèyàn mélòó ló ní? Nígbà tí wọ́n ń ta pẹjọ 7,000 láyé Ṣàgàrí, èèyàn mélòó ló ní? Ọlọ́run ní ń darí ìjọba, kì í ṣe èèyàn. Sẹ́yìn mọ àtọba àtìjòyè àtàràlú, kálukú ló mọ bí bàtà gbé ń tàun lẹ́sẹ̀. Àwọn olówó tẹ́ ń wò aṣọ ní bàṣírí ara, iná ń jó ẹlòmíì lábẹ́ aṣọ,
ìyà ń jẹ ẹlòmíì lágbàáyé yìí olówó mi ń sunkún sínú bàbá olówó kan tọ́mọ ẹ̀ bá ti gbówó báyìí ibi tẹ́tẹ́ ní lọ tọ́mọ ẹ̀ bá ti gbówó báyìí ibi tẹ́tẹ́ ní lọ wọ́n wá ní bàbá wa ń sunkún wọ́n á ní àṣàsí ni wọ́n ṣe fọ́mọ yín yìí gbogbo góòdì ìyá ló ti tà tán wọ́n á ló dáa ìdẹ̀ fa nǹkan ni wọ́n á tún mú wọ́n á tún lọ béèlì ẹ̀ ọmọkùnrin kan tí wọ́n sì bí náà nìyẹn wọ́n á ló dáa kí ni eléyìí àwa bẹ̀lọ́ǹtì ṣẹ́ẹ̀lì ráàgì tí wọ́n ti lò ní mọ́sálásí tí ń jò wọ́n láwọn tí àwọn ò rí tí wọ́n lò tí ń tẹ́jẹ́ pé ó ti ya nídìí tí wọ́n bá bomi sí kò tí ń lò wọ́n láwọn ò rí ẹ wá lọ wá wa àwa ṣiṣẹ́ yẹn omi bẹ̀ làwọn ń bomi sí ìdí ẹ̀yẹ tí bá ń jò lẹ́mọ̀ fi fọ hàn tún wọ́n wá pa gbogbo ẹ̀ pọ̀ ọmọ bá ṣe sóṣù tọmọ sùn olódàbí pé nǹkan yẹn jáde lára òun ni ọmọ bá dẹni tí ń kírun ọba dẹni tí ò ta tẹ́tẹ́ mọ́ ọ̀rọ̀ rẹ̀ wá túbà ọ̀rọ̀ rẹ̀ túṣẹ ṣe bí àìdúró ìyá àti bàbá ni wọ́n fi rí gbàlà ọmọ tí mùmùkùmù ọ̀rọ̀ ayé yìí ní pé tó bá dúró ọmọ yẹn máa wọ́ọ̀sì yóò máa burú sí i ní nàìjíríà yìí bàjẹ́ o ayé wa ṣe o àṣà burúkú yẹn mo ti ní kó a má dà á mọ́ ẹ bá sọ̀rọ̀ lẹ́yìn ikú Abíọ́lá kìnnì kan wà fáwọn wàhálà ò ní wà fáwọn lẹ́yìn ikú Abíọ́lá o béèyàn bá ń pe wàhálà yóò rí wàhálà òun la fi sọ fáwọn tí ń gbàdúrà ẹ bá ń gbàdúrà rẹ ń sọ pé kìnnì kan iná wọn wá ní ṣọ́ọ̀ṣì ń jóná kìnnì kan ń jóná ẹ̀yin ló ti máa pe náà lọ́mọdé akúkú náà ikú wo ló wúyàn kú. ọlọ́mọdé àkúkú náà ọlọ́mọdé àkúkú omi ọlọ́run ní jà kú láàárọ̀ ọlọ́run ní jà kú lọ́sàn ọlọ́run ní jà kú sáwà ní kú ni ṣùgbọ́n ká fẹnu péré ká sọ̀rọ̀ rẹ̀ ká hùwà rẹ̀ kí ni olórí orílẹ̀-èdè lè ṣe lédè tó bá ti jẹun tó yóò tán tó náà sùn ọlọ́run tí èsùn lọ́ba Allah olórí orílẹ̀-èdè tó náà wọ́yàwó ẹ̀ mọ́ra tí ń lọ kílọ̀bù ọlọ́run tí ò ní bẹ́yàwó ẹnìkan ọba Allah ń ní ẹja pè sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ń ní ẹja bẹ̀ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ yìí ti kọjá ti olórí orílẹ̀-èdè kan ẹ mọ́ fọ̀rọ̀ ẹnìkan ò lè dá ṣe ṣùgbọ́n ẹni ọlọ́run bá wá fà á lé lọ́wọ́ kó gbìyànjú kó láníyàn rere tó bá sọ pé ìwọ ló ní Nàìjíríà lẹ́ni èèyàn kankan ló ní lọ́la ẹ̀tàn tara ayé ìtàn ò ló ranjú mọ́ Tinubu gbogbo ẹ̀yin gómìnà gbogbo ẹ̀yin president ẹ̀tàn tara ayé ìtàn yìí lẹ̀ ń ranjú mọ́ ẹ̀tàn tara ayé ìtàn yìí ò lẹ̀ ń ranjú mọ́ tán bá láfẹ̀yìn àfẹ̀yìn tẹ̀ka ya sókè àríyìn là ń pè yín ò lọ̀rọ̀ ayé jẹ́ bàrí mọ́ a ó pẹ̀lú mìíràn ẹ̀tàn tara ayé ìtàn yìí ò lẹ̀ ń ranjú mọ́ tán bá dẹ̀ bá ní àfàwálà wà ń bẹ̀ àfàwálà ẹ̀yin wo lẹ wà ń bẹ̀ ẹ̀yin wo ẹ̀yin tẹ́ padà kú ẹ̀yin tẹ́ ń ṣàìsàn lọ́wọ́ àwọn tí wọn ò gbádùn a ní ẹja fi ti gbogbo àwọn kan lẹ̀ ẹja pé ọlọ́run ní ya ti a rísíkù àárọ̀ gọ̀dọ̀ mí kú lè mọ̀ ká ní ẹja gbátẹ̀sùbá mú ara Mọ́kà wọn ò níbi wọn ò dáko sí gbogbo àgbáyé ló ń kókó lọ fún ló ń gbóúnjẹ lọ fún wọn òjò èrò lọ́dọ̀ wọn ń gbóná wọn ò mọ ṣe mọ́tò ń lu wọn gbogbo àgbáyé wọn ń gbé mọ́tò lọ fún wọn kò sí mọ́tò ara Mọ́kà tí ò ní AC gbogbo inú ilé wọn AC ni ẹ pa ni
nígbà tó tutù bá tó mú yín ṣùgbọ́n tẹ bá bọ́ta yóò dàbí pé kẹ́ ẹ gbiná ṣe bọ́lọ̀ ni wọ́n ń pè sáwọn ọ̀rá àdánwò ni nígbà tó lọ́wọ́ dán wọn wò gbogbo àwọn tó wà ń bẹ̀ jó ni tí kíní já tá a bá ti tàwáàfù tán tó ń fẹ́ lọ sí kíní tí gbogbo stẹ́ẹ̀mù tó ń gùn yẹn tó já ẹ̀wù èèyàn tó jálé lórí tí gbogbo wọn ń kú tí wọ́n ní Allah gbogbo wọn kú dànù ta lọ́lọ́run ìdánwò ta ló kọjá àdánwò Ọlọ́run ilé tó ga jù lágbàńlá ayé Amẹ́ríkà ló wà nígbà tí pléènì ó forí sọ láago 10 ọ̀sán ni níjọ́ náà lọ́hùn gbogbo ẹ̀ lọ wálẹ̀ wọ́n wá ní ẹnìkan ló jọ bọ́ǹbù ẹnìkan ló jọ pléènì gba gbogbo wọn wọlé tẹ gbogbo ẹ̀ wálẹ̀ pátá bó ṣe ga tó gbogbo ilé tó ga jù lágbàńlá ayé Amẹ́ríkà ló wà níjọ́ tí pléènì ó forí sọ aago 10 ni gbogbo ẹ̀ ló wálẹ̀ àti wọ́n ti wọ sẹ́tẹ́ láago 10 ló ṣẹlẹ̀ tí nǹkan kan bá fẹ́ rìn ní Amẹ́ríkà kámẹ́rà ó gbé wọ́n bá jalè l'Amẹ́ríkà mo rí bí wọ́n ti pààyàn níbi wọ́n ti ní gbogbo kámẹ́rà wọ́n dẹ̀ sọmọ wọ́n padà mú wọn jọ kẹta gbogbo bí wọ́n wọ̀ tó pọ̀ mọ́ olórin kan tó lórúkọ lórílẹ̀‐èdè kan wọ́n fi kíní yẹn hàn mí ṣùgbọ́n ńgbà tọ́lọ̀ fẹ́ dán wọn wò pléènì forí sọ láago 10 gbogbo ẹ̀ wálẹ̀ wọ́n ń ké wọ́n ń sunkún àdánwò Ọlọ́run dákun mọ́ dán wa wò ká súnmọ́ lọ ẹ pè àwọn àfáà ẹ pè àwọn wòlíì àwọn iṣẹ́ àkókò gbà tó yẹ ká mọ̀ àfáà rè àkókò gbà tó yẹ ká mọ̀ wòlíì rè Ọlọ́run dákun dẹ̀gbà fún wa nígbà ta ni wọ́n gùn lówó gbogbo àwọn olówó wa yóò dájú ni wọ́n àwọn olówó yìí olówó ọ̀dájú àwọn Ògún Dábèdè olórí olè àwọn oníjó tí kálukú ń jó tí wọ́n ń jó ebi ń pààyàn yìí ń jó ẹ̀ṣẹ̀ kálukú ló ní bí wọ́n ṣe ń de fìlà tiwọn kálukú wọn ló ní bí wọ́n ṣe ń ṣe fìlà wọn fìlà oríṣiríṣi ló wà lọ́wọ́ àwọn mìíràn ṣe ti wọn tọ̀sún ní Sógóró tí gẹ́ni ní tiẹ̀ tàbẹ́kúta ní tiẹ̀ tẹ́lẹ̀ Haúsá òkúrú fìlà Ṣàgárí ni gbogbo wọn ní tiwọn àní ẹja súnmọ́ lọ́hùn ìyá tí a níṣẹ́kù àrọ̀gọ́dọ̀ mí kò lè mọ̀ ká ni kò sí díẹ̀ ṣe mọ̀ níjọ́ ànábì rọ́gà ò ṣe mọ̀ aṣọ tá ànábì wọ̀ ọ̀gá gbé wọ̀ Saidi náà lè bọ́ wájú gbé wọ̀ a ní ẹ lu àṣírí ẹ̀sùn máwọn ẹni Ọlọ́run kẹ pé Ọlọ́run tààrà pẹ̀tù tẹ́ẹ̀bì látàlàbí tùgínní bìlà sábàbí tàkìdí àwa ìjì tàkìrí ibùmọ̀ báyìí ẹ̀bẹ̀ Ọlọ́run ọ̀gá bẹ̀ Ọlọ́run Ọlọ́run máa ń yọ̀ lẹ́nu kó n tó róúnjẹ jẹ Ọlọ́run máa ń yọ̀ lẹ́nu kó n tó ráṣọ wọ̀ Ọlọ́run máa ń yọ̀ lẹ́nu kó n tó ráyè ń ṣe Ọlọ́run máa fàṣírí wọn máa nábì Ádámà Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ fún àwa tá a súnmọ́ Ọlọ́run ẹ pé Ọlọ́run tààrà wọ́n máa ṣàánú yín gbogbo ẹnikẹ́ni tí ń bẹ lọ́wọ́ ọmọ Ọlọ́run fún lọ́mọ ẹni tí ń bẹ lọ́wọ́ ọkọ Ọlọ́run fún lọ́kọ ẹni bẹ lọ́wọ́ àlàáfíà Ọlọ́run fún lálàáfíà Ọlọ́run ẹni tí Ọlọ́run fọmọ palẹ́kùn Ọlọ́run fi palẹ́kùn báńkì káàdì kó Nàìjíríà lọ́sàá máa kó àánú Ọlọ́run kó lára wa àwọn ọbẹ̀ yín ṣùgbọ́n ẹ ṣe dáadáa gbogbo ẹ̀ ó dìtàn ọ̀rọ̀ ànábì dìtàn tí Sàdáúná dìtàn t'Awólọ́wọ̀ dìtàn ẹ̀yin náà ẹ̀dìtàn rí o Àkànbí ẹ̀dìtàn rí o gbogbo ẹ̀ ó dìtàn o díjọ́ mẹ́jọ Àṣàbí. ẹni tó ní kálukú bá ń ṣe yóò dìtàn. olólùfẹ́ wa òun lẹ ti gbọ́ lẹ́nu bàbá lọ́sàn-án tòní wọ́n ti là wá lóye wọ́n ti sọ bá a ṣe máa kógo já wọ́n ti sọ ohun tá a máa ṣe káwọn ṣe kí ni ká súnmọ́ Ọlọ́run kò ní jù báyìí lọ lọ́sàn-án tòní ó tún lọ́sẹ̀ tó ń bọ̀ tẹ́ ò bá wa pàdé lórí ètò wa náà ní àṣírí ayé ó dàbọ̀. ẹ̀yin lólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé lẹ ti gbọ́ lẹ́nu bàbá kò ní jù báyìí lọ lọ́sàn-án tòní fún èyí tẹ́ wá fẹ́ rí bàbá tẹ́ fẹ́ pè wọ́n tàfẹ́ ẹ̀bẹ̀ àdúrà tàbí nǹkan kan rú yín lójú lórí ọ̀rọ̀ ìgbésí ayé yín tẹ́ lè fẹ́ kó níyànjú
kíákíá bíkíbi tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ rí dájú pé ẹ bọ́lẹ̀ ní Ìkòròdú garage ẹgbẹ́ mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀ kẹ́ ẹ bọ́lẹ̀ ní Ìgbódù junction kẹ́ ẹ béèrè bàbá àlùbáríkà pàápàá jùlọ ẹ ti rí signboard wọn gàdàgbàgàdà báyìí ní junction yẹn ẹ ti rí signboard wọn níta tàbí kí ẹ pè wọ́n sórí nọ́mbà wọ̀nyí 08023829492 08023829492 ẹ kàn sí bàbá ní Ìgbódù ní ìlú Ìkòròdú ní Ìjẹ̀dẹ̀ bàbá àlùbáríkà awòràwọ̀ àgbáyé tó bá ti dọ́dọ̀ wọn ọ̀rọ̀ yà lójútùú ó dàbọ̀. Ṣàṣàbí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your